ìbọn Ọlọ́run mo ṣe bá Ọlọ́run mo ṣe bá 15 ààrẹ Onakakanfo of Yoruba land lóògùn ọ̀fẹ́ o èmi náà ní kémi náà wá dá sí ọ̀rọ̀ tó ń lọ nípa ọ̀rọ̀ Laji Abass olùpìtàn àwọn wèrè torí tí n bá ní láwọn náà bá ní ká má sọ sí ó máa dàbí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ bó ṣe rí nìyẹn gbogbo ìtàn tó ń sọ òun rorí sọ̀tọ̀ ni o gbogbo ìtàn tó ń sọ òun rorí sọ̀tọ̀ ni tó o bá rorí sọ̀tọ̀ gbogbo rẹ̀ dáadáa tó ń sọ ò ní sọ wàá lọ máa gọ́gù ìtàn àwọn òyìnbó wàá lọ máa gọ́gù ìtàn àwọn òyìnbó tán ti kó wa lẹ́rú gbogbo rádàrádà tán kọ́lẹ̀ fún wa wà máa fi sọ̀rọ̀ lórí mídíà àwọn kan dẹ̀ máa tẹ̀lé ẹ ọ̀rọ̀ ẹ ò jọ mí lójú torí pé wọn náà ń wá nǹkan tó fẹ́ jẹ ni sódà tó bá wá ń wá nǹkan tó fẹ́ jẹ ààrẹ ò ń ṣe ẹni tó máa fi ta yín o torí ká ní onírú ààrẹ nínú fámílì ẹ gbogbo nǹkan tó ń sọ yẹn ò ní sọ ò ní sọ ẹni tí ò nírú ẹni ò dẹ̀ mọ iye ẹni lọ́rọ̀ ẹ tí àwọn ọmọ ẹgbẹ́ wa lókè òkun àbí ní ilẹ̀ Yorùbá tó bá ń ṣe ìnáwó tó ń ṣe nǹkan rere tó ń ṣílé tó ń kọ́lé ṣé káàrẹ̀ má lọ síbẹ̀ oní ààrẹ ń lọ pati nígbà táwọn ẹbí ẹ ò ṣe nǹkan rere táwọn ẹbí ẹ tó bá ṣe nǹkan rere nú ẹbí ẹ ṣé wàá débẹ̀ àbò ní débẹ̀ tó bá ń sọ̀rọ̀ pati ó mọye ẹgbẹ́ tí ààrẹ ní ó mọye ọmọ ogun tó wà lẹ́yìn ààrẹ tá bá wá ń sọ̀rọ̀ pé ààrẹ lọ sí pati àwọn ọmọ ẹgbẹ́ wa ń ṣe dáadáa wọ́n ń ṣe nǹkan rere ló ṣe ń rí ààrẹ ń patí o lọ́kẹ́gbẹ́jọ kó lọ mọ bó ṣe ń rí torí pé gbogbo wa ń ṣe lọ́kẹ́gbẹ́jọ kó wò láàrin ọdún 5 torí pé gbogbo wa ń ṣe dáadáa lẹ́yìn ààrẹ ni gbogbo wa ṣe dúró sẹ́yìn ààrẹ o sọ́ra ẹgbẹ́ egungun tó bá dẹ̀ gbé ni tá bá dáṣọ fún kò burú òun lọ̀rọ̀ ààrẹ tó bá ń sọ̀rọ̀ pé ààrẹ ń wọ white tí wò bá ń ṣe olóòórùn ṣé white kọ́ lẹ́ kó máa fi ṣe program ẹ tó bá ń ṣe olóòórùn àǹkárá ló yẹ kó máa fi ṣe program gbogbo gbà torí pé ṣọ́ra ẹ à ń fún ẹ ní warning sìn kó o ṣọ́ra ẹ torí pé ààrẹ òṣìṣẹ́ ni àrífín o.